ta lọlọ́run wọ gàù. Ilé-ẹjọ́ kọ̀ láti fún un ní bẹ́ẹ̀lì. Àwọn agbẹjọ́rò rẹ̀ ni wọ́n bá yarí kanlẹ̀ o. Ilé-ẹjọ́ gíga májísírèètì tó fi ìdí kalẹ̀ sí ìlú Ìlọrin wọ́n ti fi gbígba bẹ́ẹ̀lì ta lọlọ́run sẹ́pọ́n o, tí wọ́n sì kọ̀ jálẹ̀ wípé àwọn ò ní fún oníṣẹ̀ṣe náà ní bẹ́ẹ̀lì, ìyẹn Abdulhasis Adégbọlá, ẹni tí àwọn ènìyàn mọ̀ ní ta lọlọ́run. Ta lọlọ́run ló ń jẹ́ ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ẹgbẹ́ kan pè tako àwọn oníṣẹ̀ṣe, pàápàá jùlọ ta lọlọ́run ní ìlú Ìlọrin. Nínú ìgbẹ́jọ́ náà ni adájọ́ ni wọ́n ti sọ wípé àwọn ò ní fún ta lọlọ́run ní bẹ́ẹ̀lì nínú ìdájọ́ ráńpẹ́ tí wọ́n gbé kalẹ̀ lénìí ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí, ìyẹn ọdún 2023, ni adájọ́ Mohammed Ibrahim ló ti dá ẹjọ́ ọ̀hún, tó sì sọ wípé àwọn ò ní gba bẹ́ẹ̀lì rẹ̀ tàbí gba onídùúró rẹ̀ lábẹ́ bó ṣe lè wù kó mọ. Tí ẹ bá gbàgbé, ní ọjọ́ 12 oṣù yìí ni àwọn agbẹjọ́rò ta lọlọ́run farahàn ní ilé-ẹjọ́ náà láti fi ìwé bẹ́ẹ̀lì rẹ̀ síta, tí ilé-ẹjọ́ náà sì sún ìgbẹ́jọ́ sí òní ọjọ́ 19 oṣù kẹsàn-án. Ní òní ọ̀hún, olùfisùn àjọ ọlọ́pàá Ṣùpọ̀ Naviu Yusuf ló ti tako ẹ̀bẹ̀ fún gbígba onídùúró tàbí bẹ́ẹ̀lì ta lọlọ́run. Ó sọ wípé ẹjọ́ tí wọ́n fi léde nínú ìwé bẹ́ẹ̀lì náà ó tako àwọn tí wọ́n ti kọ́kọ́ pè fún àti onírúurú ẹ̀sùn. Fún ìdí èyí, kò sí gbígba bẹ́ẹ̀lì rẹ̀. Ó tẹ̀síwájú pé kí ó lè wá olùjẹ́jọ́ náà sí. Bẹ́ẹ̀ sì ni kò ní onídùúró tí ó yanrantí tí wọ́n lè ké pè tó bá sá lọ tàbí tí kò bá farahàn ní ilé-ẹjọ́. Ó wá rọ ilé-ẹjọ́ kí ó dá ẹjọ́ bẹ́ẹ̀lì rẹ̀ náà nù wípé kò sí à ń gba bẹ́ẹ̀lì fún onítọ̀hún. Adájọ́ Mohammed Ibrahim ó gbà sí i lẹ́nu, ó sì dá ẹjọ́ náà nù. Lẹ́yìn ìgbẹ́jọ́ náà, Adémọ́lá Bank tí ó jẹ́ adarí àwọn agbẹjọ́rò ta lọlọ́run ó sọ báyìí wípé òun kò ní gbà, bẹ́ẹ̀ ni ilé-ẹjọ́ ó ti tẹ ẹ̀tọ́ ta lọlọ́run lójúmọ́lẹ̀. Fún ìdí èyí, àwọn ò ní gbà lábẹ́ bó ṣe lè wù kó mọ. Lẹ́yìn ìgbẹ́jọ́ náà, Adémọ́lá Bank sọ wípé ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé ilé-ẹjọ́ lè dá ẹjọ́ bẹ́ẹ̀lì ta lọlọ́run nù. Ó ní ẹ̀sùn tí wọ́n fi kan oníbàárà òun jẹ́ ẹ̀sùn tí wọ́n lè gba bẹ́ẹ̀lì tàbí kí onídùúró kó dúró fún un lọ́jọ́kọ́jọ́, ṣùgbọ́n ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ ó jẹ́ kàyéfì sí òun látàrí bí wọ́n ti sọ wípé àwọn ò ní gba bẹ́ẹ̀lì rẹ̀. Ó ní níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, àwọn yóò forí láti gbé ìgbésẹ̀ tó kàn fún gbígba bẹ́ẹ̀lì ta lọlọ́run. Ta lọlọ́run wọ gàù o. Ilé-ẹjọ́ kọ̀ jálẹ̀ wípé àwọn ò ní gba bẹ́ẹ̀lì rẹ̀.